Yoruba òun ni yín mi ò lè respect any king in Yoruba land. I will never respected you because you have denied the people under you of their right. Mi ò lè respect yín. Mi ò ní respect ẹni ọba nílẹ̀ Yorùbá nítorí pé ẹ ti kùnà ẹ ti jẹ́ kí àwọn tí ó wà ní abẹ́ yín kó kùnà ẹ̀tọ́ wọn nítorí pé ẹ fẹ́ dá nìkan gbélé ayé, ẹ fẹ́ dá nìkan ní owó, ẹ fẹ́ dá nìkan ní ọlá. Orúkọ ọmọ yín nìkan lẹ fẹ́ kó máa gbọ́ kiri, orúkọ yín nìkan lẹ fẹ́ kó máa gbọ́ kiri. Ẹ̀yin lẹ fẹ́ lo mọ́tò tó tóbi jù, ẹ̀yin lẹ sì fẹ́ kọ́ ilé tó tóbi jù. Then ẹ wá ń fi ìyà jẹ àwọn tó wà lábẹ́ yín. Kò possible. Irú yín Ọọ̀ni of Ifẹ̀, irú ẹ ọba Aláké Agbawólódà tó lè jáde ní on the 3rd of July kó bọ́ta nítorí àwa ọmọ tó wà lábẹ́ yín tí yà ń jẹ. Ikú bàbá yèyé sórí ẹ ti dàrú ni. Listen to me, wherever you are watching me, just share this video to them. Ṣé ayé ẹ ti bàjẹ́ ni? Tó bá yẹ lè máa ní ẹ ò lè bọ́ta, ẹ ti dàgbà lè ń fẹ́ yàwó, lè ń fi ọmọ inú yín kiri. Irú yín, there is no way tí ẹ bá listen. If tó bá pọ̀ mọ́ Yorùbá tó listen tó ń gbọ́ tó fẹ́ dóòtọ́ ọ̀rọ̀ ni, wàá mọ̀ pé ohun tí mò ń sọ yìí òtítọ́ ọ̀rọ̀ ní irú wọn ló jẹ́ kó wà ń ta. Tí Gani bá jókòó sílé on the 3rd, ó ti ya wèrè, ó ti ṣorí burúkú. Tí Gani Adams tó bá jókòó sílé on the 3rd of July tí kò jẹ́ ká jọ wà níta láti lè sọ pé ọ̀bẹ nìkan níjà. We are not fighting anybody. We don't fight anybody. Ohun tí ò lè jáde nítorí àwọn tí Ọlọ́run kó sí ẹ lábẹ́ tí ìyà ń jẹ. Ẹ̀yin gbádùn náà. Kò sígbà tí mi ò ní sọ̀rọ̀ kan yín. Kò sígbà tí èmi ò ní bú yín, kò sígbà tí mi ò ní ṣépè fún yín, kò sígbà tí ẹnu àṣẹ tó wà lẹ́nu mi tí mi ò ní fi gégùn fún yín. Let me tell you the truth. If this thing is still going on, the problem will persist. I will continue cursing you people, and you will continue losing greater things, big things. Tí irú ìwọ Adébóyè, ìwọ Olúkọ̀yà, ọmọ Yorùbá tòótọ́ tó jẹ́ pé orúkọ Yorùbá ló sọ ẹ́, ìwọ Túndé Bákàrè, listen to me. Lọ jà náà, ṣó lè wá fẹ́ lọ bá yàn jà níta ni? Lọ bá wọn jà on the 3rd now. I am continue saying it. We are not going to fight. We are not here to fight. We are here to protest. Ebi ń pa wá, àníyà ń jẹ wá. Ẹ̀tọ́ ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ wà lókè tẹ́ pera yín ní ọba, ẹ pera yín ní pastor, major pastor, ẹ̀tọ́ yín ní kẹ́ bọ́ta. Tẹ́ ò bá wá tọ́ bọ́ta, ọmọ àlè nìyí. Ayé yín máa dàrú ni. Ó dẹ̀ máa continue láti máa dàrú. Kò sí ohun tí ẹ fi àárọ̀ ṣe ọ̀sán yín àti alẹ́ tí kò ní padà bàjẹ́ lọ́jọ́ alẹ́ yín lójú yín. Àwọn ọmọ yín lójú ilẹ̀ máa gbé wọn sí ẹ̀kọ́ sílẹ̀. Àfi tí ẹ bá ṣe ti mẹ̀kúnnù, àfi tí ẹ bá ṣe ti àwọn tí Ọlọ́run kó sí abẹ́ yín, tí ẹ ò bá ti ṣe ti wọn, tí ẹ ò múnú mẹ̀kúnnù jù, tí ẹ ò múnú àwọn tí Ọlọ́run kó sí abẹ́ yín dùn. You continue losing bigger things. You continue losing your job. You continue losing your joy. I want to say joy, sorry. Ẹ máa bẹ̀rẹ̀ sí, ẹ máa sọ ayọ̀ yín nù lójoojúmọ́ ni. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ẹ̀tọ́ yìí ni. Ṣẹ̀má ní ẹ ò mọ̀ pé ibi ń pa wá. Ṣẹ̀má ní ẹ ò mọ̀ pa ń jẹyà. Ẹ ń gbélé tó tóbi. Bẹ́ẹ̀ làwọn kan ń gbé lábẹ́ gádà. Àwọn kan ń gbé lábẹ́ gádà náà. Ẹ̀yin ń gbélé tó tóbi. Ẹ̀tọ́ gbogbo yín ni. Either we give you invitation. O mọ̀ ní tá a ṣe tiẹ̀ fún yín ní invitation tó bá yẹ máa ní òmùwé wá sọ́dọ̀ yín ni. You people are irrelevant. Èyí tó sọ fún yín lánàá kí lẹ ṣe lórí ẹ̀. So therefore ò ṣe kankan, then we need to boycott you so that we can go forward. But kò sí bá a ṣe lè boycott yín. Ẹ̀yin ṣì náà ní ọ̀tá tó ti dúró síwájú tẹ́ ò jẹ́ ká lọ. Tí gbogbo yín bá jáde, ẹ̀yin ọba. Tí gbogbo yín bá jáde, ẹ̀yin politician Yorùbá.
tí gbogbo yín bá jáde ẹ̀yin pastor tẹ́ pera yín ní major pastor pé àwa kì í ṣe major pastor, we are minor. You have called you yourself, you are proclaiming that you are the major prophet. Ẹ̀yin ló dẹ̀ kẹ́dẹ̀ wá wájú. Tí gbogbo yín bá jáde tán lọ́ndẹ̀ tọ́ tá jáde tán tí gbogbo wa jáde tán, ìgbà mélòó nílùú Ìfẹ́ pin? Ẹ̀ ń jayé àwa ò ráyé jẹ. Ẹja tó bá wù yín lẹ̀ ń jẹ, òkú Èkó làwa ń jẹ. Mọ́tò tó wù yín lẹ́yìn ń wọ̀. Mọ́tò tí ó wà lẹ́sẹ̀ tiwa tá a bá débẹ̀ láàárọ̀ tá a bá kíìkì báyìí kò ní dáhùn àfìgbà tá a bá tún lọ yá bátìrì. Kíá pẹ̀lú yẹn àfìgbà tá a bá lọ yá bátìrì lọ́wọ́ àwọn tí mọ́tò wọn wà òkè, ẹjọ́ ẹ yá wa ń bátìrì mọ́tò mi ni kò dáa, bá a páàkì ẹ̀sẹ̀ jẹ́ kangan ní bí à ń lọ à ń bọ̀, tá a páàkì a sì máa tún padà lọ yá bátìrì ni. Ẹ̀ ń lọ sí hospital láti lọ check health yín, àwa ò lè lọ síbi kankan láti check health wa. Look at the difference tó wà láàrin àwa pẹ̀lú yóò ti tóbi jù, ó ti pọ̀ jù, kò rí bẹ́ẹ̀ nílùú òyìnbó. Ìlú òyìnbó tẹ̀yìn lọ yìí, this thing it is not like this. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé oúnjẹ àárọ̀ nìkan ló jẹ, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ rí ẹ ti jẹ tàárọ̀, ẹ jẹ tọ̀sán, ẹ tún jẹ talẹ́. Balanced diet lẹ tún máa ń jẹ́ kí wọ́n fún yín. Ṣé pé gáàpù tó wà láàrin wa ti pọ̀ jù. Ẹ̀ ń gbé nínú ilé tó tóbi, ṣùgbọ́n àwọn kan wà wọn ò lè avoid láti sanwó yàrá kan, abẹ́ bíríìjì ni wọ́n ń gbé. Ẹ̀rù yíyọ mi bà bí mo rántí ọjọ́ àti rọ̀rùn akèmí nìkan níjòkó, gbogbo ẹbí arélé, gbogbo tẹ wá kójọ pátá níjọ́ kan. Ṣé kò sí ní bá lo 100 years, bá lo 200 years, gbogbo tẹ wá kójọ níjọ́ kan. Ìgbà mo mọ̀ pé ó máa ń ronú, ṣùgbọ́n dàbí pé ọ̀rọ̀ ni kò dùn ẹ́. Gbogbo ohun tó ẹ wá kójọ yẹn, ṣé ìkan wà nínú ẹ̀ tó máa kó lọ? Wọ́n sin one Muslim man lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Tẹ bá rí nǹkan tó fi ráàpù ẹ̀ bí ẹni bí gbogbo ẹ̀ ládùúgbò tí wọ́n ní tán. Ẹni nìkan ò dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Kí ló dé tẹ ṣe ń fìyà jẹ ẹni tí Ọlọ́run dàbí tiyín? Ẹ kọ̀ hate mẹ̀kúnnù with passion. A ò ṣe nǹkan kan fún yín náà. A ò ṣe yín, a ò pọ̀ ọmọ yín. A ò ṣe anything fún yín. You people just hate the poor with passion. All in the name, orúkọ yín nìkan lè fẹ́ yẹ kó máa gbọ́, orúkọ ọmọ yín nìkan lè fẹ́ kó máa gbọ́. Àwọn ọmọ kàwé wọn ò ríṣẹ́ ṣe. About 2 weeks ago, èèyàn kan pè mí pé post kan ṣì wà níbi iṣẹ́ àwọn bíi about 3 posts. Ó ní wọn ò fìyàn síbẹ̀ o. Wọ́n ń dúró de recommendation àwọn ọ̀gá. Làwọn ọmọ kan ṣì wà ń ta tó wọ́n ń wá iṣẹ́ kí tí wọn ò ríṣẹ́ ní Sweet Sensation. Ní bíi 3 days ago náà ni mo rí ẹni tó jẹ́ pé sẹ́ tí mo fẹ́ bọ́ta tó ṣí géètì fún mi, tí mo fẹ́ wọlé tó ṣí géètì yẹn fún mi padà dọ́ wọn. Tí mo dẹ̀ ní how are you? Tó ní I am fine. Ṣé ẹ kàwé ní olóhùn kàwé? Ó ní BS Oda lòun, BS Oda. Gate man ló ń ṣe ní Sweet Sensation. Àwọn ọmọ yín ò kájú math, wọn ò kájú chemistry lọ, àmọ́ bí tẹ́ gbé wọn sí. Wọn ò kájú history lọ, àmọ́ bí tẹ́ gbé wọn sí. Ṣé ìrírí ayé? Ṣé yẹn la máa wá filẹ̀, tá a máa fojú sílẹ̀, tá a máa wò? Ṣé a lè fojú wa sílẹ̀ kí tá ló bọ̀ kó wọ̀ ni? Kí ló dé? A ò lè continue báyìí. But tẹ́yìn ọba, ẹ̀yin ìránṣẹ́ èṣù tẹ́ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run yìí, tẹ́ bá jáde, ẹ̀yin ọba tẹ́ ti fara yín wọlé, táyé yín ti bàjẹ́, tẹ́ ti dẹni yẹpẹrẹ níwájú. Ta ló tó bú ọba tẹ́lẹ̀? Ẹ̀yin ti dẹni yẹpẹrẹ níwájú Ọlọ́run. Ọlọ́run ti fa ìjọba yín ya nítorí èlé ti pé àwa lè máa sọ̀rọ̀ sí yín lónìí, kò sóhun tẹ́ ẹ fẹ́ ṣe fún wa. Ọba ni yín, wòlíì lèmi. Bó bá péré ẹ lọ́ba, màá jẹ́ kó mọ̀ pé wòlíì ni mí. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Wá da yérú, ẹ bá gbogbo ẹ̀yẹ. Ẹ wo, ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ ẹ ronú. Irú àwọn tí mo pè nínú fídíò yìí, àwọn ló jẹ́ kó wà níwájú nítorí pé wọ́n rí pé ẹ̀ ń jẹ̀yà,
wọ́n dẹ̀ wá ta láti wá àdírẹ́sì yín. Bẹ́ẹ̀ ò tiẹ̀ fún wọn níwèé ní ìjọ yẹn tẹ́ ẹ bá wọn bẹ̀ tọkọ̀ wá àdírẹ́sì yín. Ẹ má bínú, in fact gbogbo wa la máa padà sílé pẹ̀lú ayọ̀. Ṣùgbọ́n wọ́n wo ìwà àgúnlá, kò sóhun tó kàn wọ́n. Ṣáwọn yẹn lè ń rí gàdú. Bẹ́ẹ̀ la ṣe rí àwọn ọba yìí jẹ́ tó sì lọ ń ṣe kábíyèsí níwájú wọn. Gbogbo yín pátá ẹ ò ní jèrè ayé. Tẹ́ ẹ bá wá jèrè ayé yìí, ẹ ò ní jèrè àlùjọ náà. Bẹ́ẹ̀ bá wá, ẹ ò tiẹ̀ lè jèrè ìwọlẹ̀ tó fẹ́ jèrè àlùjọ náà. Ta ló lè wúrí ìwà tẹ́yìn wù yìí tó lè jèrè àlùjọ náà? Ṣíà fídíò ìjẹ́ kó dọ́dọ̀ wọn. Mi ò kíá. Èmi ni wọ́n ń pè ní Baba Confirm JP, ìránṣẹ́ Ọlọ́run alààyè. Thank you. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin màmá wa tẹ́ ẹ̀ ra credit fún wa, tẹ́ ẹ̀ ń send data sí wa. A ò béèrè ṣùgbọ́n ẹ̀ ń ṣe fún wa. Onínúure ń ṣe fún wa. A ò béèrè nǹkankan lọ́wọ́ anybody. Mi ò wá tàbí à ń torí owó, mi ò wá tàbí nítorí ohun tí mo fẹ́ jẹ. Ebi lè máa pa mí ń tòótọ́ ṣùgbọ́n kì í ṣe nítorí ohun tí mo fẹ́ jẹ. Mo lè má ní mọ́tò tí kò dára lénìí ṣùgbọ́n kì í ṣe tó pé mo fẹ́ ní mọ́tò mo ṣe wá ibà. Mo lè má ní ilé tí kò dáa ṣé pé tó pé ilé tí mi ò ní ni mo ṣe wá bí o. Ṣùgbọ́n ìtara àwọn tí wọn ò lè jẹun jẹ, tí àwọn ìjọba Nàìjíríà yìí ti báyé wọn jẹ́, bóyá from one due to one trick on another tó ti báyé wọn jẹ́, ìtara yẹn làwa ṣe wá ta kí gbogbo wa lè jọ nípọ̀, ká lè jọ wà òkè pọ̀. Nígbà yẹn la ò ní sa oògùn burúkú síra wa. Báwo ló ṣe máa rí mi tí mò ń ná 1 million tí wò lówó náà? Báwo ló ní lọ sa oògùn burúkú sí mi pé kí n kú? O mọ̀ pé ìdí tó ṣe ń sa oògùn nìyẹn. Ṣùgbọ́n tí ìwọ náà bá lọ sí VI náà, go to VI, go to Dolphin Estate, kò sẹ́ni tó mọra wọn. Bó bá tiẹ̀ wá mọra wọn, wọ́n ní owó, kò sẹ́ni tó lè sọ pé kí yìí kú kí tọ̀hún kú. O mọ̀ pé tí dodo bá jọ ní owó pọ̀, tá a jọ ní ọlá pọ̀, jẹ́ kí n sọ pé tí dodo wà òkè, jẹ́ kí ọ̀rọ̀ pé ká máa sa oògùn síra wa, ká máa bá yí ara wa jẹ́, ìyẹn àkọ́kọ́ reduce náà. Pé tó bí àwùjọ lówó pọ̀, àwùjọ lọ́lá pọ̀, a máa rí pé ìyẹn kíní yẹn máa increase. Ọlọ́run ṣàánú gbogbo àwọn ọmọ mẹ̀kúnnù. Ẹ ṣẹ́gun ní iṣẹ́ ẹ̀yin ìyá wa. God bless you. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Thank you for tonight. God bless you. Have a wonderful day. Share.